Òṣìbẹ̀rù ẹlẹ́pẹ̀pẹ̀pẹ̀ bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí odòṣèlú alárọ̀, kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín, orí mádégún sóòtú àgbàbà my brother mo appreciate bàbá alábà ayé pé mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ àràbà ayé pé àràbà mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ẹ̀jẹ̀ kó palẹ̀ mọ́ àjọmọ̀ṣe pẹ́pẹ́ o. Isara, Isara, afọtamọdí, Isara, afọtamọdí. Mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ olórí Abímbọ́lá Ogunbayo, olórí Odemo, òpónà tí ò jẹ́ kí iná kú lé, transformer Odemo tó múná wọlé, ẹ ṣeun gan olórí, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan. Mo wá kí gbogbo àwọn oníṣẹ̀ṣe araba ìlú Isara ẹ̀fọ́ àpẹ láti bí dúpẹ́ fún àdúrótì yín lọ́pọ̀lọpọ̀. Torí pé tẹ bá rí araba ìlú Isara tó bá ní pé èèyàn ní òótọ́ wà lọ́wọ́ ẹ̀. Ó ní ìrẹ̀lẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Òun ló fi ṣe chairman Royal Committee on Cultural Heritage Isara. Ní nǹkan bíi July 25 gbogbo àràbà ìlú Remo wọ́n wá ṣe àdúrà fún Isara ní ààfin. Wọ́n ní àràbà ọ̀nà mẹ́ta ni wọ́n fi ṣe kíní yìí o. Àwọn oníṣẹ̀ṣe máa ṣe tiwọn, àwọn mùsùlùmí máa ṣe tiwọn, àwọn Christian máa ṣe tiwọn. Ní July 25 wọ́n ṣe ti àwọn oníṣẹ̀ṣe. Níjọ́ Sunday yìí gbogbo mùsùlùmí tó wà ní ìlú Isara wọ́n tún máa ṣàdúrà ní palace níjọ́ Sunday tó bọ̀ yìí. Tó bá níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún after that gbogbo Kristẹni àwọn kan wọn náà máa ṣàdúrà. Mo fẹ́ jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà láàrin gbogbo wa pátápátá, kò sí ẹ̀ẹ́dọ̀ kan tí mo fọwọ́ rọ́ dànù sẹ́yìn. Àti gbogbo wọ́n ṣe ń dúró tì mí gidigidi, mo fi àsìkò yìí súre fún gbogbo yín, eré máa mọ́ yín o. Gbogbo nǹkan tó wà lọ́pọ̀ olúkúlùkù yín Ọlọ́run Olódùmarè á bá yín ṣe o. Gbogbo yín lè máa jìrì ọmọ yín o. Gbogbo yín dẹ̀ ní ọjọ́ yín máa dalẹ̀ o. Kò ní sí ẹni tó máa gbé káàkiri fún àìsàn o. Ìlú Isara á máa lọ síwájú o, á máa tẹ̀síwájú o. Bẹ́ẹ̀ ṣe ṣe tọdún yìí ẹ tún máa ṣe ọdún tó ń bọ̀ láṣẹ Èdùmàrè. Àṣẹ. Ẹ tún ṣe ọdún tó tún bọ̀ láṣẹ Èdùmàrè. Àṣẹ. Ṣé lọ́dọọdún ni. Àṣẹ. Tí ò ní kì. Àṣẹ. Ọlọ́run tó ṣe máa rí nìyẹn. Mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àdúrótì yín lóòrèkóòrè à ń pè yín tẹ̀lé ń dúró. Ọlọ́run á dúró ti gbogbo yín o. Ẹ ṣeun gan. Thank you.